Orúkọ mi ni Ọpẹ́yẹmí Ìmọ́lẹ̀ Ajagungbadé, CEO Ajagungbadé Group of Company. Yeah. Alright, ẹ ṣé gan ni sir. Ẹ jọ̀ọ́ sir, ìbéèrè mi ni pé báwo lẹ ṣe jẹ́ sí Shilo? Ẹ ṣé, ọ̀nà bí mo ṣe jẹ́ sí Shilo pọ̀ gan. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n sọ pé ọ̀rẹ́ mi ni láti kékeré. Ajagungbadé tí gbogbo èèyàn ń pè mí lẹ́nu Shilo Ọpẹ́yẹmí Àjàyí Dámiláre, òun ló fún mi ní orúkọ yẹn ní Ajagungbadé. That should be 1998. Yeah. So ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi ni. So nǹkan tẹ́ ẹ sọ fún wa ni pé ẹ̀yin àti Shilo ẹ ti jọ wà tipẹ́ kò ń sọ̀rọ̀ ẹ̀ ní. Alright sir. So ṣé inú yín dùn láti wá bá wọn ṣe àjọyọ̀ 30 years on stage wọn? Ẹ ṣe iye òní ìdìpọ̀ ń bèrè pé ṣé ní mi dùn, èmi gangan ló ní nǹkan torí èmi ni mo kó gbogbo equipment wá, èmi ni mo mú déètì, so èmi ló ní nǹkan ìní, inú mi dùn, ayọ̀ mi kú nítorí pé Shilo tún ní ọjọ́ ayẹyẹ lónìí tí ayé ti ń rò pé kò lè ní mọ́, ó wá ní oore ọ̀fẹ́ àti ní ọjọ́ ayẹyẹ, so inú mi dùn lọ́kàn. Olúwa ṣeun fún opportunity tí àrígbà lẹ́ni. So àdúrà wo lẹ ní fún Shilo lẹ́ni? Àdúrà tẹ ní fún wọn. Àdúrà tí mo ní fún Ọpẹ́yẹmí Shilo ni pé orúkọ ẹ̀gàn kí ayé kọ́lọ́run kó mú kúrò nínú ayé ẹ̀, kí Ọlọ́run kó pè ní orúkọ tuntun, ká fi orúkọ tuntun pè kó di epsiba. Lẹ́yìn eléyìí tá ṣe lẹ́yìn 30 years on stage, ká máa gbúrú ẹ nílùú òyìnbó, kó máa pè kákàkiri ògùn ẹ̀ kó má ṣe wọ mi mọ́ láíláí. Àwa táwa bá ṣe náà káwa náà ráàánú gbà ká má wálẹ̀ kí lè ṣe wa má jóná. Ẹyọ ló lè kó òròbí máa lò lóṣogbo. Olùsọjí o, Àrẹ̀mú máa lò lédè.